bó ṣe lé wa wá bá mi lálẹ́ bó sì jẹ́ kọ̀rọ̀ wá bá mi níbẹ̀. N ò fi sú ẹ wá jà pítípítí, màá fi sú ẹ wá gbọ̀n rírì. Bó bá ká tán sókè wá tún gba kùkùmbà sábẹ́, option A for abẹ́lẹ̀ rẹ̀ wò. Option A for ló fún mi ní ìdánilójú. Amókó tóbi, afún okó ní ìlera tó péjú tó péye, okó tó ṣe é gbẹ́kẹ̀lé fún takọtabo, ọ̀sán pọ́n gọrígọrí, olúmọkò ọkọ abo, ọ̀pá adánrí tí ò dẹnu kọlẹ̀ rí. Gbé option A for lura kó o dábìrà fóbìnrin, ọmọge á dààmú yàtọ̀. Ìwọ Mr. Owólabí, a gbọ́ pé o lówó lọ́wọ́ àmọ́ kò ságbára, owó lásán ò ṣe é. Ogun orí obìnrin kò ì pé ìṣẹ́jú mẹ́ta ó ti dàtọ̀ yàyàyà. Premature ejaculation ló ń yọ ẹ́ lẹ́nu. Get 3 direct ìlura kí okó rẹ kó lè tandi, kó wá di àjànàkú òdòbò jẹ́jẹ́ tí ń dóni bí ẹni ńlá gi. 3 direct amárayá gágá. 3 direct afúnilókun tí ò ṣe é fẹnu sọ, pàápàá nígbà eré ìdárayá. Ó yá o, ẹ sáré tètè, ẹ máa lọ sí Filani Global Health Center ní nọ́mbà 20 Adálẹ́mọ̀ Estate, Adálẹ́mọ̀ bus stop ní Sango Ọ̀tà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ní 07034809006 àti 07056131010. Má jáfara, ìjáfara léwu. 3 direct option A for. Ó yá.